عليكم ورحمة الله تعالى وبركاته، والصلاة والسلام على سيدنا محمد الفاتح لما أغلق والخاتم لما سبق الناس بالحق والحق والهادي إلى صراط المستقيم وعلى آله حق قدره ومقداره العظيم. سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العظيم. سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العظيم. إنا لله وإنا إليه راجعون. إنا لله وإنا إليه راجعون. إنا لله وإنا إليه راجعون. Akí ẹnì kọ̀ọ̀kan wa ní gbogbo ayé ibi tí a bá wà. A fìyìn fún Ọlọ́run Ọba tí ó ṣe pé òun náà lọ́ba kan ṣoṣo tí ó dá gbogbo ayé àti gbogbo nǹkan tó wà nínú rẹ̀. Kí Ọlọ́run kó fi inú àánú rẹ̀ àti ìfẹ́ tó ní sí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam kó fi gbé wa dúró, kí ó má ṣe padà lẹ́yìn ẹnì kankan wa. À ń fi eléyìí fi ṣe ìkẹ́dùn fún ẹni wa tí a fi fọ́tò wọn hàn sí iwájú yìí, àwọn brother Tajudeen Ailero, ojúlówó ọmọ Ògbómọ̀ṣọ́ àtàtà. Wọ́n á jẹ́ pé bẹ́ẹ̀ lásán, wọ́n jẹ́ ẹnìkan tó jẹ́ ẹlẹ́sìn, wọ́n jẹ́ ẹnìkan tó sì jẹ́ olódodo, wọ́n jẹ́ ẹnìkan tí wọ́n dúró ti òdodo nínú gbogbo nǹkan tí wọ́n ń ṣe. Wọ́n nífẹ̀ẹ́ ìlú gidigidi gan, bẹ́ẹ̀ náà ni wọ́n nífẹ̀ẹ́ ẹ̀sìn wọn gidigidi gan, bẹ́ẹ̀ ni wọ́n tẹ̀lé ìlànà tí ẹ̀sìn fi kalẹ̀ fún láti pé kí wọ́n máa tẹ̀lé, tí kìí ṣe kékeré. Lẹ́nu ìgbà tí Ọlọ́run ní kí a jọ wà pẹ̀lú brother wa láti àwọn ọdún díẹ̀ sẹ́yìn, kí ìsúnmọ́ yìí kó tó wá lè pàtà fi wá súnmọ́ra wa dáadáa pẹ̀lú wọn lórí ọ̀rọ̀ ìlú. Wọ́n jẹ́ ẹnìkan tí a mọ̀ wọ́n pẹ̀lú gbígbìyànjú láti so okùn ẹbí, láti jẹ́ kí ẹbí kan wà ní odidi kan. Wọ́n sì kó gbogbo nǹkan tí wọ́n bá ń pèèyàn ní ara ọ̀kan mí. Brother wa Tajudeen Ailero, àwọn ló yẹ kán máa pè ní ara ọ̀kan mí. N bá bínú wọn pàdé rí, ìrírí yálà láàrin wọn pẹ̀lú àwọn alájọṣe àbí láàrin wọn pẹ̀lú ìyàwó àtàwọn ọmọ níwọ̀nba ìgbà t'Ọlọ́run ní kí a mọ̀ra wa, tàbí láàrin wọn pẹ̀lú àwọn ọmọ pàápàá, bóyá aládùúgbò tàbí alájọṣe. Bí gbogbo ayé ò bá mọ rírì yín, èmi gẹ́gẹ́ bí ẹnìkan jẹ́ ẹnìkan tó jẹ́ pé tí ó fi díjọ́ gbéǹde àlùkìyámọ̀ mi ò lè gbàgbé rírì yín àti ipa tí ẹ kó lórí ọ̀rọ̀ ìlú, tí ẹ wo ọlá ìlú mọ́ mi lára, tí ẹ sì wà pẹ̀lú mi nínú òjò, nínú ẹ̀rùn, ní ọ̀sán, ní òru, lọ́gànjọ́ òru, lálẹ́. Kò sí ìgbà kan tó ro yín lójú àbí tó bà yín lọ́kàn jẹ́ láti pé kí ẹ fi dúró tì mí lórí ọ̀rọ̀ ìlú. Ẹ torí tèmi nìkan ṣe, ẹ ṣe torí bí Ọlọ́run bá ti ṣe rán yín pẹ̀lú bẹ́ẹ̀ ti ṣe ń ṣe. Fẹ́ni tí ò bá mọ̀, ẹ tún wá fi ìfẹ́ ìlú ẹ fi ṣe. Òdodo tí ẹ dúró lé lórí, tí ẹ sì gbẹ́sẹ̀ lé lórí, tó fi wá di ọjọ́ kẹyìn yín tí ń ṣejọ́ Friday. Wallahi tallahi summa billahi lazi la ilaha illa huwa, ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ kò lórí ahọ́n yín, lórí ìṣọ̀kan Ògbómọ̀ṣọ́. Àwọn voice note ṣe sí mi ní ọkọ̀ látẹ́ jáde láyé dáadáa. Ògbómọ̀ṣọ́ náà làwà pẹ̀lú ilẹ̀ lájọsọ tẹ́ fi ránṣẹ́ sí mi. A rí àwọn ẹni wa kan tó súnmọ́ wa náà tí wọ́n ní nínú pípè tẹ́yìn pẹ̀lú wọn jọ pè tẹ́jọ sọ̀rọ̀ pẹ̀lú ara yín. Ọ̀rọ̀ àlàáfíà ìlú náà lẹ sọ,
ẹ dá ìgbà fún wọn pé láìpẹ́ yìí yóò dára púpọ̀ láti pé ká ní àjọsọ dáadáa nípa àlàáfíà ìlú. Èyí ń fi hàn wípé ní gbòǹgbò inú ọkàn yín, gẹ́gẹ́ bí Ànábì ṣe sọ pé ká fẹ́ràn ìlú abẹ́ ẹni, ń bẹ nínú ìbádà ṣíṣe. Ẹ fi hàn gidi gan, ẹ fi hàn gidigidi gan, ẹ fi hàn. Ẹ̀kọ́ ńlá, ẹ̀kọ́ ńlá gidi gan ló yẹ kí ọ̀rọ̀ yín kó máa jẹ́ fún gbogbo wa tá bá jẹ́ olódodo tá tẹ̀lé ìlànà Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ẹkún gbà mí nígbà tí mo ti ṣetán láti tẹ̀yìn lẹ̀ sí ilé ìkànnì. Àwọn ìrònú àjọṣe àti ohun tí mò ń fetí kọ́ láàrin àwọn èèyàn, ó tó gba omi lójú èèyàn. Ẹ jẹ́ nìkan tí ń ṣe nǹkan tẹ́ kí ń wẹ̀yìn wò, tẹ́ ń ṣe torí Ọlọ́run, torí Ànábì Muhammad sallallahu alaihi wasallam, tẹ́ torí owó kẹ́ fi ṣe. Nínú wáàzí tí wọ́n ṣe níbẹ̀, a gbọ́ dáadáa wípé n tí ń jẹ́ ìtàn yẹn ayé kò sí tí wọ́n ti fi lọ yín rí. Ayédáyédà níbi iṣẹ́ yín ni, àbí pàtàkì jùlọ lọ níbi tọ̀rọ̀ tìlú, ṣùgbọ́n tẹ́ dúró lórí òdodo. Ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan tẹ́ ń ṣe tọ́pọ̀lọpọ̀ mọ́ lójú, torí pé kì í ṣe ṣáárí mi lẹ́ ń ṣe ẹ̀ṣẹ́ torí pé kí lágbájọ́ mọ̀ mí, mò ń ṣe nǹkan báyìí, mò ń ṣe nǹkan báyìí. Láwọn nǹkan tẹ́ ń ṣe lábẹ́nú láti wá àlàáfíà fún ìlú, ẹ sì tún ṣe. Mo rántí ọ̀pọ̀lọpọ̀ meeting tèmi pẹ̀lú ìjọ máa ń lọ pẹ̀lú Barrister Abdulsalam, Ààrẹ Abdulsalam àti Barrister Abdulfatai. Ẹnìkan ò jọ rìn mi pẹ̀lú yín àti lọ́yà wa tá ń fi jókòó lórí àlàáfíà ìlú náà ni tó ń ka yín la. Threats wá lóríṣiríṣi lábẹ́nú torí pé kẹ́ lè bá jáwọ́. Tèmi ń gbọ́, tèmi náà mọ̀ bá ṣe jọ ń sọ àwọn text messages, àwọn ọ̀rọ̀ oríṣiríṣi táàjọ mọ́ pa mọ́ra pẹ̀lú yín pé ẹ má jà sọ. Tá bá sọ ní ìsìn ó lè kó rẹ̀wẹ̀sì ọ̀pọ̀lọpọ̀ wípé tán bá ṣe tán àwọn náà wọ́n máa ṣe bẹ́ẹ̀ sáwọn. Aláwọn voice note oríṣiríṣi pẹ̀lú yín, àwọn mí ń bẹ lọ́wọ́ mi dì sìn. Kì í ṣe pé mo dìde gbé kalẹ̀, ṣùgbọ́n torí mi ò ráyè láti edit láti pé mo clear phones mi ni. Yàtọ̀ sí léyìí tí mọ́ wọ̀nyí tó wà nínú àwọn fóònù tó wà lọ́wọ́ àwọn ọlọ́pàá. Láwọn àlàyé oríṣiríṣi, ẹ jẹ́ ká rìn báyìí, ẹ jẹ́ ká ṣe báyìí lábẹ́nú láti fi wá àlàáfíà fún ìlú Ògbómọ̀ṣọ́. Àbí ká bí lágbájá ni, àbí ká bá lágbájá sọ̀rọ̀ ni. Ìjọ lẹ́ra yìí tá fi lọ síbí, ìjọ lẹ́ra yìí tá fi lọ síbí. Ọ̀pọ̀lọpọ̀ ibi la fẹ́ jọ lọ, tàbí omi ta lọ lábẹ́nú tí ò ṣe sọ. Lẹ́yìn pé tá bá ti débẹ̀, àwọn nǹkan tá ń bá pàdé ń bẹ̀ ń wíkì wa, ká tó débí wọ́n ti síwájú wa débẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run. Chẹ́ẹ̀sì ṣe torí pé kẹ́nìkan kan mọ̀. Ó ní ọ̀pọ̀lọpọ̀ bí tèmi pẹ̀lú ìtajọ kò yìí nígboro Ìbàdàn. Àwọn tájọ lọ sọ́dọ̀ wọn náà mọ̀ ṣẹ̀rí sọ̀rọ̀ yìí lórí pa wà àlàáfíà wa. Ẹ wá àlàáfíà fún ìlú Ògbómọ̀ṣọ́ gidi gan. Ó wá jẹ́ nǹkan ìbànújẹ́ pé gbogbo akitiyan yín Ọlọ́run Ọba kò wá jẹ́ kẹ́ rí parí rẹ̀. Àmọ́ àtèmi àti gbogbo àwọn tọ́lọ́run bá ní kán jẹ́ olódodo ní gbogbo ibi tí wọ́n bá wà ní gbogbo àgbáńlá ayé, pẹ̀lú ògo Ọlọ́run, ọ̀rọ̀ yín ó mọ jẹ́ nǹkan ìrántí lọ́kàn wa tí ó fi mú wa láti pé ká fi ẹsẹ̀ múlẹ̀ lórí òdodo, tí a ò ní fẹ́ ká ẹsẹ̀ kúrò. Torí pé kí ni àjọṣepọ̀ bí wá
ìṣẹ̀dálẹ̀ ìlú Ògbómọ̀ṣọ́ kò ní fi wá lọ́rùn lẹ̀. Ìjọ jẹ́ kan náà nínú ẹ̀sìn Islam kò ní fàyè gbà fún wa. Bí a ò bá dúró ti òdodo lẹ́yìn yín, tí a bá gbàbọ̀dè lẹ́yìn yín, ẹlẹ́dàá yín ní gbogbo àyè ibi tẹ́ bá wà kò ní jẹ́ ká ṣọ̀ọ́re. Torí pé ìfẹ́ ìlú àtòdìdí ìlú tẹ́ ń fẹ́, a gbọ́dọ̀ tún gbọ̀ bá yín fẹ́. Ẹ sọ àtigùn kínní àtigùn kejì kò sẹ́ni tẹ́ sọ̀rọ̀ rẹ̀ láburú rí. Ẹ má jẹ́ ká ṣe báyìí, ẹ má jẹ́ ká ṣe báyìí. Nítorí kọ́rọ̀ yóò rí báyìí náà ni ohun tó ń ṣẹlẹ̀ ní lójú kọ́ mọ rí bó ṣe ń rí yìí. Ìkan náà ni wà á padà dódìdí. Bàbá wa ìmọ́lẹ̀ worldwide, ẹ já ṣe sùúrù, ẹ já ṣe báyìí, ẹ já ṣe báyìí. Gbogbo nǹkan yín tẹ́ fi sílẹ̀ Ọlọ́run bá kò ní fọwọ́ bàjẹ́ sí i. Ọwọ́ bàjẹ́ kan kò ní kan gbogbo nǹkan tẹ́ fi sílẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà náà wà níbẹ̀. Ó ká mi láyà, ojú kún mi gidi gan pẹ̀lú irú àwọn èèyàn tá a bá pàdé níbi jẹ̀náísà yín. Àmọ́ ẹni tó sojú kò sẹ̀yìn. Àwọn ọ̀rọ̀ wa gbogbo wa ní gbogbo àyè ibi tá a bá wà. Bọ́dà Muhammad Tajudeen Ayeleru Òkúmèbó Pàkòyí wọn ò sí láàrin wa mọ́. Àníyàn kálukú wa ni ó mọ bí wá lẹ́jọ́. Ẹ jẹ́ ká ní àníyàn dáadáa pẹ̀lú èròǹgbà tó dáa fún ìyàwó àtàwọn ọmọ tí wọ́n fi sílẹ̀. Nínú àdúrà, nínú tọ́lọ́run bá fún wa lágbára, jẹ́ ká kún ìdílé yìí lọ́wọ́, jẹ́ ká kún ìdílé yìí lọ́wọ́. Nínú wọn ń bẹ, nínú kò sí nǹkan tó kan ẹnìkan kan nílùú Ògbómọ̀ṣọ́ tó bá jẹ́ ti tòfin ni tí bọ́dà Tajudeen Ayeleru tí wọn ò dúró tì í. Nígbà tí ẹjọ́ àgbèrè ẹni tó kọ́kọ́ bẹ̀rẹ̀, nínú ẹni tó dúró ìyà ò gbọ́dọ̀ jẹ àwọn kíní àwọn èèyàn mi láti Ògbómọ̀ṣọ́ wọn ṣiṣẹ́ báyìí pé ẹ má gbé wọn lọ tó bá ti meet up demand bẹ́ẹ̀lì wọn, a ò ní sọ wọ́n lẹ̀. Àwọn ìwé ilé àwọn èèyàn 6 ọ̀tọ̀ọ̀tọ̀ níbẹ̀ ti ṣe tó gbígbàgbọ́ ṣe wà láàrin ọkàn àwọn èèyàn sí yín tí gbogbo wọn sì kó ìwé ilé wọn sílẹ̀ tó kó lé yín lọ́wọ́ láti pé kẹ́ fi dúró fáwọn èèyàn yín kí àwọn ọmọ jẹ wọn. Ìyàwó ní jẹ́ tẹ́ fi sílẹ̀ o. Bí àwa bàbá yín mọ̀, Ọlọ́run túbọ̀ bá yín mọ̀. Bí àwọn bàbá yín mọ̀, Ọlọ́run bá wa jókòó tì í. Gbogbo nǹkan tẹ́ fi sílẹ̀ ọwọ́ ìbàjẹ́ kò ní sí ń bẹ̀. Ọlọ́run bá yóò wọlá gbogbo àníyàn tẹ́ fi jókòó ti ìlú. Àwọn ọmọ yín ò ní mọ̀ nira o. Ìyàwó tẹ́ fi sílẹ̀ ẹ̀rù ò ní bà á. Torí ẹ láníyàn tó dáa. Gbogbo àti landlord àti gbogbo wọn rántí ọjọ́ tí mi pẹ̀lú yín tá à ń fi sáré lọ láti pé a fẹ́ lọ ríra páànù mọ́sálásí bí tẹ́ ń ti ń ṣe ìmáàmù fún wọn ládùúgbò. Nínú òjò bára ṣe ń dá yín láàmú náà lẹ ṣe ń sáré rẹ̀ kárìn láti bí síbi pé bàbá ìmọ̀lẹ̀ àdínì ẹ jẹ́ ká sinmi àti ìrọ̀lọ́kadà ẹ jẹ́ ká sinmi díẹ̀ báyìí. Wọ́n gbọ́dọ̀ kan kínní yìí ni. Àní fẹ́ kójú òde kọ́ mọ̀ dá wá láàmú. Wọ́n gbọ́dọ̀ kan ni. Bẹ́ẹ̀ ṣe ń pe káfíńtà lẹ́yìn pé àwọn tẹ́ fẹ́ lọ ríra nǹkan lọ́dọ̀ wọn bá a ṣe jọ sáré lọ pẹ̀lú yín nìyẹn. Ẹ jẹ́ nìkan tẹ́ pé ẹ mọ rírì intense sì mọ rírì ẹ̀sìn. Lọ́wọ́ àwọn ìgbà tó yẹ pé mo fi ń máa dé sí ọ̀dọ̀ yín, mo rí pé ẹ ò ní ọ̀rẹ́ méjì tẹ́ mọ kó kiri tó bá kọ ẹ̀yin nìkan ju Al-Qur'ani lọ. Ọlọ́run yóò wá wọlá báhùn tó fi bẹ̀rẹ̀ Al-Qur'an, yóò wá wọlá sínú tó fi parí Al-Qur'an. Gbogbo tí ń jẹ́ àpapọ̀ orí tí ẹ̀dá mọ́ bá pàdé níbẹ̀ Ọlọ́run kò ní fi jẹ yín níyà, kò ní fi yasàré, kò ní fi jẹ yín, kò ní fi nira, kò ní fi sọ̀rọ̀ yín. Ìrọ̀rùn níwájú tẹ́ dojúkọ ní ó jẹ́ fún yín. Ẹ̀yin tẹ́ fi sílẹ̀ Ọlọ́run wọlá dáadáa yín kò ní bàjẹ́. Èèyàn
ọ̀rọ̀ nìyí tá a bá ní ká mọ̀ wí bá ti ṣe mọ̀ nípa brother Tajudeen Ayeleru. ayé ò lè gbà wá tán, àmọ́ tí mo wá fi ń bẹ ẹnìkọ̀ọ̀kan wa ni pé bó ti ṣe ń bá wa gbọ́ yìí, gẹ́gẹ́ bí wọ́n ṣe wí fún wa níjọ́ jánásà wọn nípa tí Sayyidina Ali tó wí lórí tí ẹrú Ọlọ́run bá tó bá ti lọ rí bá Ọlọ́run bá yẹ lálejò. Ó sọ àwọn orí tó wà níbi ikhlas 11 fún ẹni wa. Mo wá ń fi tọrọ bẹ́ẹ̀ lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan gbogbo àwa tá a bá mọ ikhlas ṣe dáadáa, mo rí fáwa tá a jẹ́ bí mùsùlùmí ni. Ẹ dákun, ìwọ tọ́lọ́run bá fún fi ọ́ ṣe nípàdé fídíò yìí, bá wa ṣe ikhlas 11 ó pín pérépéré pẹ̀lú bismillah láti inú ọkàn rẹ fún rúhì brother wa Muhammad Tajudeen Papoye Okumibu Ayeleru. Kọ́lọ́run bá kó bá wa dẹ̀lẹ̀ fún wọn, kó ṣekú ní ìsinmi fún wọn, kó má jẹ́ kán mọ ìnira sàárè, bàtà àlùjánnà ni kò fi wọ́n sí. Fi wọ́n ní sínú ọ̀kan nínú àwọn tí wọ́n wà níwájú Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ọlọ́run ṣe àdúrà yìí ní gbígbà kọjá bá ti ṣe wí. Ẹ dákun, ẹ bá wa ṣe àdúrà yìí kó kúnná, kó mọ́ sì tún mọ lélẹ́yìn náà gbogbo ìgbà. Mo jẹ́ ká máa bá rántí wọn nínú àdúrà. Kọ́lọ́run bá kó bá wa dúró tì wọ́n láàyè ibi tí wọ́n lọ. Kọ́lọ́run bá kó sì mọ́ fi ẹ̀yìn wọn, kó mọ́ fi jẹ́ ìbánilẹ́jọ́ fún wọn. Lẹ́ẹ̀kan sí wípé a kú ọ̀rọ̀ ìlú. Mo ń fi ohun brother mi tí a sọ̀rọ̀ wọn tán yìí, mo fi ń bá wa sọ̀rọ̀ wípé ní ọjọ́ tí brother mi tán jáde láyé, ọjọ́ náà ní Ògbómọ̀ṣọ́ la lọ sí court lórí ìpẹ̀jọ́ ní èyí tó wáyé láàrin orúkọ rẹ̀ tí jẹ́ Imam Yunus Toliat, èyí tán pé Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ àti àwọn èèyàn bíi mélòó kan lẹ́jọ́ ní court. So case file yẹn ó show wípé Imam pé Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ àti àwọn èèyàn 9 lẹ́jọ́ ní court. In tí mo fẹ́ tọrọ lọ́wọ́ gbogbo wa òun ni pé a ò ṣe nǹkan tá à ń ṣe pẹ̀lú ìlú nílànà propaganda fẹ́ni kankan, pé nílànà ìbanilórúkọ jẹ́ kankan. A ò ṣe pẹ̀lú ẹnì kankan. À ń ṣe gẹ́gẹ́ bó ti ṣe rí ni, gẹ́gẹ́ bí nǹkan tá a sì tún tẹnu mọ́ ní gbogbo ìgbà tá a mọ̀ wí òun náà ni pé Ọlọ́run bá fúnra rẹ̀ kó tìka lára fúnra rẹ̀ kó ṣe ìdájọ́ ìrìn àjò yìí fún wa gẹ́gẹ́ bí àníyàn wa bá ti ṣe rí lórí ìrìn àjò yìí. A wá àlàáfíà fún ìlú ni, wàláì à ń wá àlàáfíà fún ìlú ní gbogbo bá ti ṣe rìn. Gbogbo ọ̀nà tá a sì fi lè ṣe láti pé kí àlàáfíà náà kó fi jókòó sílùú Ògbómọ̀ṣọ́. Bí èèyàn bá wa mọ̀, àdúrà wa sọ́dọ̀ Ọlọ́run ọba ni pé Ọlọ́run ọba tó dá wa kó dákun kó má gbàgbé wa, kó fi bi wá léèrè tó bá jẹ́ pé a bá fi parọ́ ìrìn àjò. Mo fẹ́ ka kíní yìí fún wa létí ní tòótò torí ó nítumọ̀ tó mo fẹ́ ka kíní yìí fún wa, tí ó jẹ́ pé lẹ́yìn ìgbà tá a bá ba délẹ̀ tán a tún wá ka ti àbájáde
ibi tí a lọ bí ó ṣe rí. Àwọn kan wá tẹ nǹkan kan jáde lẹ́yìn ìgbà tí àbájáde yìí jáde tí wọ́n lọ sí kóòtù tán. Kí náà bá jáde ní kóòtù níjọ́ náà? Àbájáde yẹn gangan ni nǹkan tó ń jẹ́ nǹkan tó ń dà mí láàmú, tó sì ń dààmú ọ̀pọ̀lọpọ̀ wa láàmú nílùú. Tàbí fẹ́ ká yànnàná rẹ̀ fẹ́nìkọ̀ọ̀kan wa. Kì í ṣe wípé a ò wá àlàáfíà fún ìlú, ṣùgbọ́n ìbanilórúkọ jẹ́ tẹ̀ ń ṣe yìí, àbí láti pé kẹ́ ẹ máa fẹ́ fi agídí sọ irọ́, láti pé kẹ́ ẹ sọ di òdodo, ìyẹn tí ń jẹ́ ìbànújẹ́ ọkàn láàrin wa pẹ̀lú yín. Gẹ́gẹ́ bó ti ṣe wà lóyìnbó ni màá ṣe kà fún wa. Mi ò dẹ̀ ní yọ A àbí B kù nínú rẹ̀. Interpretation rẹ̀ ó wà ní ọpọlọ àti etí wa yóò máa wọnú ọpọlọ àti ọkàn gbogbo wa bó ti ṣe rí. Kẹ́ wá ṣẹ̀ṣẹ̀ wá gbọ́ write up tí àwọn kan tí wọ́n wá àlàáfíà fún ìlú Ògbómọ̀ṣọ́ tí wọ́n kọ. Ó lọ báyìí. Suit HOG/7/2024 Alhaji Toliat Yunus Olushina Ayilara and 8 others versus Oba Gandhi Afolabi Olaoye and 9 others. Court 13. 2nd, 3rd, 4th, 6th, 7th, and 9th complainants were present. The first complainant is not on court. It's not in court at all. It's not in court. 2nd, 3rd, 4th, 6th, 7th, and 9th complainants were present in court. Musbau Adetunbi San appears with Offa Adeosun, Aro Aziz, SB Ayeni, and J.A. Lukman for the claimant. Adekunle Sobaloju San appear with Akintayo Oluwatundimu and A.A. Adegbite for the first and second defendant. Shesan Dada appear with A.O. Nnamdi for the third and fifth defendant. Kola Fatoye appear for 6th and 10th defendant. CW1 claimant witness 1 near was cross-examined and re-examined and thereafter discharged. Case adjourned to 19th and 20th November 2025 for further hearing. Ẹjọ́ ti bẹ̀rẹ̀. Àwọn tí wọ́n pè lẹ́jọ́ ẹni tó pẹjọ́ gangan kò sí ní orí ìjókòó. Ṣùgbọ́n àwọn tó kópọ̀ láti pé káwọn fi jọ pé ẹjọ́ yẹn, olùpẹjọ́ kejì, ìkẹta, ìkẹrin, ìkẹfà, ìkeje àti ìkẹsàn wọ́n wà ní court. Ẹni tó dúró fún olùpẹjọ́ kejì, ìkarùn-ún, ìkeje, ìkẹjọ àti ìkẹsàn tí wọ́n wà ní court. Àwọn tí wọ́n pè lẹ́jọ́, ẹni tó pè lẹ́jọ́ kejì, ìkarùn-ún, ìkeje, ìkẹjọ àti ìkẹsàn wọ́n wà ní court. Ó wá jẹ́ pé lọ́yà Musbau Adetunbi San àti Offa Adeosun, R.O. Aziz, SB Ayeni àti J.A. Lukman àwọn náà dúró fún àwọn olùpẹ̀jọ́. Adekunle Sobaloju San àti Akintayo Oluwatundimu and A.A. Adegbite àwọn ló dúró fún àwọn tán pè lẹ́jọ́ ìkíní àti ẹlẹ́ẹ̀kejì. Shesan Dada àwọn náà dúró àti A.O. Nnamdi àwọn náà dúró fún àwọn tán pè lẹ́jọ́ ìkẹta àti karùn-ún. Kola Fatoye àwọn náà dúró fún àwọn tí wọ́n pè lẹ́jọ́ ìkẹfà àti ìkẹwàá. Wọ́n wá pè ẹlẹ́rìí kan ṣoṣo péré inú wọn pè
láti igun ẹni tó pe ẹjọ́. Nígbà tí wọ́n pè é, wọ́n fi ọ̀rọ̀ wọ́n fi wá lẹ́nu wò, ó sọ tẹnu rẹ̀, àwọn ìbéèrè wáyé, ó sì dáhùn àwọn ìbéèrè rẹ̀ láti igun àwọn lọ́yà, àwọn olùpẹ̀jọ́ àti àwọn tí wọ́n pè lẹ́jọ́. Wọ́n ṣe àwọn ìbéèrè, wọ́n wá discharge wọn, wọ́n ní ká máa lọ. Wọ́n wá sún ẹjọ́ di on the 19 àti 20 ọjọ́ kọkàndínlógún àti ogúnjọ́ oṣù kọkànlá 2025, torí pé kóòtù ń lọ fún ìsinmi. Ìyẹn gan làwa gan fúnra ara wa la dúró lé lórí, la gbé jáde fáwọn èèyàn láti pé kí wọ́n mọ̀ wípé ó dìgbà báyìí kó tó di pé ẹjọ́ padà tún wáyé. But ó wá ṣe ní ìyàlẹ́nu wípé ìgbìnrin ọ̀tẹ̀ là ń fi kíní wa yìí ṣe, pé bá ń ṣe ń pa kan nìkan ń rú. Kí ló fà á tá fi wí bẹ́ẹ̀ ni pé wọ́n wá tẹ ìwé kan jáde. Ìwé tán tẹ̀ jáde yẹn, ẹ dákun ẹ má bínú, inú mò ń try láti pé kí n mú jáde lórí laptop kí n kà jáde fún wa, torí pé tí àwọn èèyàn bá mọ ìtumọ̀ nǹkan táwọn èèyàn mọ̀ wí kálẹ̀ káàkiri ni pé wọ́n ń bàlú jẹ́ ni, wọ́n ń dàlúrú ni, wọn ò fàlàáfíà fún ìlú ni, wọn ò fẹ́ kíní ni, wọn ò fẹ́ kíní ni, inú wọn wí. Talábàrá ilẹ̀ yẹn sì mọ rí ọ̀pọ̀lọpọ̀ ọgbà àwọn èèyàn wọn ò kí ń rí tẹni tó jáde ní èèkánná. Ọ̀rọ̀ wá jẹ jáde. Kí lọ̀rọ̀ tó jẹ jáde? Ọ̀rọ̀ yìí jẹ jáde tó yẹ pé ọ̀rọ̀ rí bọ́ sí ọ̀nà ẹ̀gbin fún wa ní ìlú àti fún gbogbo ẹni yóò tó bá sọ pé òun bá jókòó ti òun bá ń wà àlàáfíà fún ìlú, torí ó fẹ́ dàbí ẹni wípé à ń sọ nísọ bó bá lè dogun kó dogun, tó bá lè dìjà kó dìjà. Ó ní it is very unfortunate that some Muslims, just because of the hatred of one person, don't care to mortgage their future for porridge. Let those who care to listen. Mosque all over the world is owned by the Muslims, not only Muslims in that community, but the entire Muslim of the world. That is the reason Saudi Arabia authority can't prevent any Muslim from any country of the world from visiting the two holy mosques of Mecca and Medina, even if they have firstly relationship with the country of the pilgrims. Islam across the whole world is one, and Muslim and Ogbomoso Islam cannot be different. Ogbomoso Central Mosque in Ojagbo is owned by all Muslims of the community. Going by the case filed against Obagandi by Dr. Toliat Yunus Olushina Ailara II, the Grand Imam of Ogbomoso land and Ogbomoso Muslim community, on the management of the affairs of the Ogbomoso Central Mosque, the case will be a celebra for one that will liberate all the Muslims in Yoruba land and from the yoke of the palace if it is eventually decided. Islam is worldwide religion, and Imam of any community is the leader of the Muslims in that community. Imam is not a palace chieftains, because Islam is not a native religion. We are eagerly waiting for the final determination of the case, which may reach Supreme Court
let me repeat here. We are eagerly waiting for the final determination of the case, which may reach Supreme Court if need arise. It is very obvious that religion affairs is not in Nigeria constitution because Nigeria is a secular state. We shall see how any judge will ascribe the management and authority of our faith to a native king, which constituted authority is not allowed to meddle into the affairs of any religion in the country, courtesy of Nigerian constitution. Nǹkan tí wọ́n gbé jáde ni mo kà fún wa lóyìnbó yẹn. Léyìí tí ń túmọ̀ sí wípé àwọn rí ẹjọ́ tí Yunus Toliat Olúṣínà tó pe Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ní court. Àwọn sì ń wò wípé yóò mọ̀ jẹ́ nǹkan ìdùnnú tí ó mọ̀ jẹ́ ìwúrí fún gbogbo mùsùlùmí ilẹ̀ Yorùbá nígbà tí ìdájọ́ bá délẹ̀ lórí pé wọ́n fi gba àwọn ìmáàmù kúrò ní abẹ́ ààfin. Ẹ̀sìn Islam kìí ṣe ẹ̀sìn àbáláyé àbí ẹ̀sìn kankan tí kìí bá ṣe pé títí Ọlọ́run ọba. Torí náà àwọn mùsùlùmí ló ní ẹ̀tọ́ láti mọ control àwọn mọ́sálásí. Wọ́n á mú example kan wá dábẹ́ ní pé mo fò díẹ̀ wípé mọ́sálásí Mẹ́kà bẹ́ẹ̀ ti ṣe rí àti ti Mẹ̀dínà tí gbogbo mùsùlùmí àgbáyé ni. Ìtumọ̀ nìyẹn tó fi jẹ́ pé wọn ò lè kọ̀fẹ́ nìkankan kódà kán mọ́ jọ ní àjọṣepọ̀ pẹ̀lú ìlú téèyàn bá ti jọ ń bọ̀ lópin ìgbà tó bá jẹ́ pé máa ń bọ̀ láti ìlú yẹn láti wá jọ́sìn ní ilẹ̀ Mẹ́kà ni wọn ò lè kọ̀ fún láti pé ó wọlé. Torí náà mọ́sálásí tí gbogbo mùsùlùmí ni bẹ́ẹ̀ náà ló ṣe kí ti Ògbómọ̀ṣọ́ náà kó jẹ́. Àmọ́ àwọn ní ìrètí táwọn ò sì fẹ́ kó pẹ́ lọ títí láti pé kí wọ́n ṣe ìdájọ́ lórí ẹjọ́ tí wọ́n gbé lọ sí kóòtù yìí, torí pé àwọn mọ̀ pé dúndùn lọ́sọ̀ọ́sọ. Tó bá wá rí bẹ́ẹ̀ o, àwọn fẹ́ worú adájọ́ tó fẹ́ dá ẹjọ́ wípé bóyá àwọn mùsùlùmí kọ́ ló ní mọ́sálásí. Àwọn sì mọ̀ wípé pátápínrẹ́ ibi tí ó parí sí ni pé àwọn padà lọ sí Supreme Court. Kódà ọ̀rọ̀ appeal ò sí ń bẹ̀, wọ́n ti gbà pé àwọn lè lose the case. So kò lè sí appeal àti yíò àti appeal a jẹ́ pé wọ́n ti faramọ́ pé àwọn lè lose nìyẹn. N pé so pátápínlá rẹ̀ àwọn padà wá gbé lọ sí Supreme Court. Ibi tí ẹni tó kọ ìwé yìí tó kọ sí nìyẹn sígboro. Táwọn abira wa léèrè ní ìsìn ni pé sójú ogun ní ọ̀rọ̀ ìmáàmù jíjẹ tó fi ń di pé bọ́ ọba ọpá bò bá kò bù lẹ́sẹ̀ bó bá ṣe fẹ́ jẹ́. Kódà àwọn tó ń bá débi pé àwọn tiẹ̀ ti prepare tó bá jẹ́ pé wọ́n bá lọ sí Supreme Court. Èmi mọ̀ pé ẹni tí ń sọ kíní tó tẹ̀ jáde yìí àgbá òfìfo ni, torí pé ó kọ̀ láti mú orúkọ rẹ̀ jáde. Kò bá sọ pé èmi lágbájá ọmọ lágbájá àbí mò ń sọ̀rọ̀ nípa lágbájá, èmi mo wà lẹ́yìn lágbájá, wọ́n sì ń fún mi láṣẹ láti pé kí n sọ ọ̀rọ̀ yìí pé ẹ lọ rí fọkàn yín balẹ̀. Báyìí òkú ti ṣe rí, kódà bó ṣe pé àbá gbé lọ sí Supreme Court, a ó gbé lọ sí Supreme Court. Wọ́n fẹ́ ṣe ìrántí kan fún olùkọ̀wé yìí tó ní Mẹ́kà àti Mẹ̀dínà, mọ́sálásí Mẹ́kà àti mọ́sálásí Mẹ̀dínà gbogbo mùsùlùmí àgbáyé ló ní. Kò bá báwọn Ògbómọ̀ṣọ́ béèrè ẹ̀tọ́ tí wọ́n tó wà nínú Mẹ́kà àti Mẹ̀dínà nínú gbogbo fíṣẹ̀bílà ẹ̀tọ́ ń gbà ń bẹ àbáwọn àtúnṣe tán fẹ́ ṣe ń bẹ̀ kọ́mọ kó bọ̀ wá sótò Ògbómọ̀ṣọ́ náà kan wá mọ̀ ṣe. Mo mọ̀ wípé ẹni tó kọ kíní yìí àìlẹ́kọ̀ọ́ tó àbí ìfẹ́ ẹnu ni ló fi kọ nǹkan tó kọ yìí. Kò bá tún béèrè wò ìdílé náà fi ń jẹ imam ní Mẹ́kà. Bí Mẹ̀dínà náà ti ṣe wà yìí àti bí Mẹ́kà ti ṣe wà,
ẹnìkan tó lè sọ fún yín pé láti Syria yóò jáde wá yóò sáré wá mo ṣe jẹ́ pé Arab náà jọ sọ fúnra wọn ní ó wá dé láti pé mú kọ́kọ́rọ́ mọ́sálásí wà wá mùsùlùmí tí tó wà láti Syria láṣetán láti fẹ́ mọ̀ di kọ́kọ́rọ́ bí mú láti pé ká mọ̀ control rẹ̀ yóò múra àfi tó bá ṣetán tó bá fẹ́ gbàgbé ẹ̀ ni tí kò bá bá nínú tàn rí tí ò bá gbọ́ rí kó lọ rí béèrè ní ọdún kan lọ́hùn tí Colonel Gaddafi kọ́lọ́ọ̀bá kọ́ bá fọ̀rún kẹ́ tó ní ìṣesí tí àwọn Saudi Arabia tí wọ́n ń ṣe pẹ̀lú àwọn Amẹ́ríkà wọ́n padà gbàbọ̀dì fún ẹ̀sìn Islam. Gaddafi ti sọ kí n tí ń ṣẹ̀ṣẹ̀ ń ṣẹlẹ̀ yóò tó mọ́ ṣẹlẹ̀ ó ní wọ́n padà gbàbọ̀dì fún ẹ̀sìn Islam. ẹ jẹ́ káwa gbogbo mùsùlùmí tá wà lágbàáyé ẹ jẹ́ kájọ pawọ́pọ̀ kájọ gba mọ́sálásí nìkan tó jẹ́ ti Mẹ́kà àti Medina ká gbà kúò lọ́wọ́ àwọn ọmọ Medina àti Mẹ́kà ìpé àwa mùsùlùmí àgbáyé láàmú mójútó tí wọ́n mọ̀ ní bá ti ṣe mọ́ ṣe mítìn tó yẹ pé àwọn kan ní ó lò fúngbà kan àwọn kan ní ó lò fúngbà kan wàláhì ọ̀rọ̀ tó sọ kò tó 48 hours tán ti dá sí lẹ́nu padà kódà láti Saudi Arabia kọ́ wọ́n ti dá lẹ́nu sí padà bí Iran ṣe ń sọ̀rọ̀ nígbà náà gan ìjà ń bẹ láàrin Iran àti Iraq bí Iran ṣe ń fún lé sí ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni Iraq ń fún lé sí ọ̀rọ̀ tó ń kó sí lẹ́nu bẹ́ẹ̀ náà làwọn Palestine bẹ́ẹ̀ náà ń dá ọ̀rọ̀ bó lẹ́nu àwọn Turkey wọn ò dákẹ́ ńgbà náà gbogbo àgbáyé iná dá sí lẹ́nu padà gẹ́gẹ́ bí wọ́n ti ṣe ti Gaddafi nígbà náà ẹni tó kọ ọ̀rọ̀ yìí mo dá ọ̀rọ̀ náà padà sí lẹ́nu wípé mọ́sálásí Mẹ́kà àti Medina à ń lọ jọ́sìn bẹ́ẹ̀ ni kì í ṣe gbogbo mùsùlùmí àgbáyé kọ́ lónìí àkọlà ní kò sórí mùsùlùmí àgbáyé kan tó lè sọ fún yín pé àwọn làwọn wà in control of mọ́sálásí. That is one. Ìtẹ̀lú àwọn kan ní wọ́n dé tí wọ́n tẹ̀lú nígbà tí wọ́n sì wá tẹ ìlú yìí nígbà tí ọ̀rọ̀ wọn lọ́rùn ìlà àwọn tó wà pẹ̀lú wọn náà bẹ̀rẹ̀ sí mọ́ jọ́sìn fúnra wọn ẹnìkan ló bulẹ̀ fẹ́ nìkan pé lágbájá lọ́ọ̀rì mọ́ ṣe báyìí kọ́ pé ló mọ̀ lò fún chọ́ọ̀chì rẹ̀ tàmọ̀dù afọ́n níbí yìí ipe kọ́ lọ́ọ̀rì mọ́ lò fún mọ́sálásí rẹ̀ ilé Ọlọ́run ni ntúwò ẹni wàá fi ṣe ṣùgbọ́n èyí tó jẹ́ títì ìlú kó má jẹ́ pé nílẹ̀ Yorùbá nìkan ẹ lọ́ọ̀rì dánwò ní Bauchi ilé ọba ní mọ́sálásí nìyí ni just bí ti Ògbómọ̀ṣọ́ ti ṣe wà tó wà ní ìpàkọ́ ààfin ilé ọba wà àwọn ajú báyìí mọ́sálásí wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ báyìí ẹ tún béèrè pé báwo náà ṣe ń ṣe ní Kánò báwo ni ti Sókótó ti ṣe rí ẹ bá béèrè pé báwo ni ti Gọ̀m̀bẹ́ náà ti ṣe rí gbogbo àwọn tó ń practice Islam tí wọn mix nǹkan míì mọ́ nìyẹn ibo ló ṣe rí ṣèlú ní yan ìmáàmù níbẹ̀ ni àbádùgbò ní yan ìmáàmù àbí mo bá ti ṣe wà ládùúgbò náà ni mo ṣe àwọn tó tẹ̀lúdó tẹ gbé Islam wọ̀ lóyún igun tó gbé ti bẹ̀rẹ̀ sí 2 sí 3 àwọn náà sì ń fi ìmáàmù jẹ́dì sí nítòsítòsí wọn níbí tí ṣe mọ́sálásí Ọ̀yọ́ kí ló dé tó fi jẹ́ pé àwọn mùsùlùmí àgbáyé ò ṣe lọ rí fi ìmáàmù Ọ̀yọ́ jẹ látijọ́ tí ìmáàmù ti jáde láyé wọn ò ṣe lọ rí kọ́ńtró mọ́sálásí nígbàtí ìmáàmù ti tòun tó jáde láyé gbogbo nǹkan tí kálukú wọn sọ ní ìsìn propaganda tó ń gbé kalẹ̀ ni agenda tí wọ́n ní ni tí wọn ò tó bẹ̀ láti fẹ́ sọ pé agbára àwọn ní táwọn fẹ́ lo agenda ẹ gbàgbé nínú ọ̀rọ̀ tẹ́gbọ́tẹ́ nìkan sọ wípé ọba kan kèfèrí ni ó fẹ́ control mọ́sálásí ọba Ọ̀yọ́ mùsùlùmí ni Hakeem ní kíní kan ibo ni propaganda eléyìí gbé ti wáyé pẹ̀lú àwọn tájọ́ ń to ọ̀rọ̀ tájọ́ ń pàtẹ́wọ́ fúnra wọn tóun jókòó sí ìlú onílùú tó wá ní ọba ìlú tóun ti ń ṣe ìmáàmù ó lè má jó òun o àmọ́ béèrè táwa béèrè ní sí pé ọba ìlú wo ìní kèfèrí tó fẹ́ mọ kọ̀ǹtró torí ó tó sọ jáde pé ọba ìlú títí yín ẹ kàn fẹ́ ká ẹṣẹ́ rí problem tí mo rí táwọn èèyàn ní ni pé ẹ bẹ̀rù Ọlọ́run ọba o mo fẹ́ kẹ́ ẹ bẹ̀rù Ọlọ́run ọba mo fẹ́ kẹ́ fi ìpáyọ̀ Ọlọ́run ọba sínú ọkàn yín
báwo lẹ ṣe máa sọ pé káwọn èèyàn mọ́ sọ̀rọ̀ Yunusa mọ́, pé ká mọ́ sọ̀rọ̀ Yunusa mọ́? Yunusa wá máa gbin ọ̀rọ̀ ìbànújẹ́ sí ikùn àwọn aráàlú àti ìlú láti máa yẹ̀yẹ́ ìlú. Tẹ́ bá fẹ́ fẹ́yàn ẹ fẹ́ torí Ọlọ́run, tẹ́ bá fẹ́ kọ́ ẹ kọ́lẹ̀ torí Ọlọ́run ọba. Láàrin ọ̀rọ̀ yìí, láàrin yín pẹ̀lú Ọlọ́run ọba, ṣé ọ̀rọ̀ tó dá lẹ́nu ni? Ẹ bẹ̀rù Ọlọ́run o. Ṣé ọ̀rọ̀ tó sọ yìí, ṣé ọ̀rọ̀ tó mú àlàáfíà wá sílùú ni? Ẹ ò wá lè rí pé, ẹ ò lè rí, a ò pé kẹ́ ẹ bẹ́ẹ̀, ẹ ò wá lè rí pé eléyìí náà lè bú àgbà. Ọ̀rọ̀ tó ń sọ yìí jù, ó tóbi jù, ó ti tóbi jù. Ẹ ò wá lè rí yẹn sọ. Ẹ wàá mọ sọ fáwọn èèyàn wípé àwọn àlàáfíà nílò ẹ dákun ẹ mọ sọ̀rọ̀ Yunusa mọ́. Ọ̀rọ̀ kan ni mo kà jáde ní ìsìn, sẹ́nitọ́ tẹkíní jáde ní ìsìn, sọ wà láàfíà ọkàn fún àwọn aráàlú ká tó wá pọ̀ bàálù, ká tó ń pè Islam ní ìlú. Ṣé wọ́n fẹ́ rí Islam gẹ́gẹ́ bí ẹ̀sìn àlàáfíà báyìí? Ó ti pète ogun, wọ́n ti pète ogun kalẹ̀. Ogun làwọn fẹ́ jà láti gbà báyìí dìgbà báyìí tí ó bá ṣe that is ogun ti court dìbì tí yóò gbé ti sun. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ táwọn bá tún ti dọ̀wọ̀n, àwọn fẹ́ kẹ́ lórí mọ̀ pé àwọn yẹn gan náà ò tún láṣẹ lórí ọ̀rọ̀ ẹ̀sìn. Kí ló fi wá yàtọ̀ sí ìmọ̀ràn tí mo mú wá tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé ẹ jẹ́ ká padà sí ìpìlẹ̀ wa. Tí a bá fi lè sọ nǹkan mẹ́ta yìí nù lórí ọ̀rọ̀ ìpìlẹ̀, àkọ́kọ́, tá a bá sọ ìpìlẹ̀ wa, tá a bá sọ nù, alálẹ̀ ibi tán ti bí wa, tá a bá ilé sọ nù. Ìpìlẹ̀ tí mo mí ní sí ni bíbí. Tá a bá sọ bíbí tán bí wa, tá a bá sọ nù. Torí ẹ̀yin bàbá wa lẹ́ mọ́ sọ lọ́rọ̀ wípé tán bá bí ọmọ tí wọ́n bí kó sì tún ara rẹ̀ bí. Ọmọ tán bá bí ire náà sì tún ara rẹ̀ bí. Tá a bá ilé sọ bíbí nù, àkọ́kọ́ nìyẹn. Ìṣẹ̀dálẹ̀ wa pé bá ṣe dá wa nìyí, tá a fi wá wọn bá ṣe jọ gbé pẹ̀lú wa, pẹ̀lú ara wa, ó wu Ọlọ́run ọba ló pa wá pọ̀ báyìí. A sì fẹ́ àsìkò, a gbọ́dọ̀ wá ìjókòó àlàáfíà fúnra wa látara baba ńlá wa Ànábì Ibrahim alayhi salatu wassalam. Báwo lè ṣe fẹ́ bú ẹlẹ́bọ tí ò ní kan bàbá Ibrahim lára? Ànábì Ibrahim nìkan kọ́ ni bàbá bí, bọ́s Ọlọ́run ṣe dá yọ nínú wọn bó ṣe wọ náà ọba ni. Even nílànà àwọn Kìrìsìtẹ́nì, wọ́n mọ̀ pé Ànábì Ibrahim ní bàbá ìgbàgbọ́. Ní sáìdì wọn tí fi mọ́ wà very difficult fẹ́ tó bá ní àgbọ́yé ìkíní yẹn tó fi lè lanu kún fẹ́ bú Islam. Àfi tí ọba ní àgbọ́yé nǹkan tó ń pè ní bàbá ìgbàgbọ́ lókù ni mùsùlùmí ò fi ní èébú Kìrìsìtẹ́nì àbóníṣẹ̀ṣe kan lẹ́nu. Torí pé Ọlọ́run ọba gan náà kì wá ń lọ lórí rẹ̀. Tí ẹ bá fi lè sọ ìpìlẹ̀ nù, bíbí àti ìṣẹ̀dálẹ̀ rẹ̀ tó bá fi lè sọnù, ẹlẹ́ẹ̀kẹta rẹ̀ ìlọlọ́run. Tí ẹ bá fi lè sọ bíbí nù, tó bá lè sọ ìṣẹ̀dálẹ̀ rẹ̀ tó bá fi lè sọnù, àti gbà fọ́lọ́run yóò ṣòro. Tí èèyàn bá fi lè gbà fún méjèèjì kò ní gbà fọ́lọ́run, tó jẹ́ lẹ́ẹ̀kẹta nìyẹn. Torí pé yóò dòndò pé bó bá lè dogun kó dogun, tó bá lè dọ̀tẹ̀ kó dọ̀tẹ̀, tó bá lè dìyà kó tó bá lè dà ní kódà. Yóò máa ronú ọ̀rọ̀ kan tí àwọn òbí tírà ní lágbàǹgbà tí gbogbo ilẹ̀ Yorùbá tá ń lò tí a ò jiyàn sí. Tírà ẹni ńlá nínú rẹ̀ ni mo ti fẹ́ mú ẹyọ kan jáde nínú ọ̀rọ̀ tó wà nínú ìwé òfin ilẹ̀ Yorùbá. Wọ́n ní rántí ọmọ ẹni tí ìwọ ṣe nínú gbogbo ohun tó ń bá ń ṣe. Torí mò ń sì ń sọ kíní kan pé ó lè jẹ́ ọmọ akọ nílùú Ògbómọ̀ṣọ́
kó mọ́ ronú ilé bàbá tó ti jáde pé kò gbọ́dọ̀ bàjẹ́. Ó sì lè jẹ́ ọmọ abo l'Ógbómọ̀ṣọ́ kó mọ́ ronú pé ilé ìyá tó ti jáde kò gbọ́dọ̀ bàjẹ́. Nígbà tó bá fi lè yájú tó ń fi lè ń bú àwọn baálé yín, tó bá fi lè yájú láti lè mọ́ fọlọ́pàá gbé àwọn baálé yín, tó bá fi lè yájú sọ pé àwọn baálé yín gan kékeré ní tiwọn, ẹni tí ń ṣe ọba lórí gbogbo yín ò sì ṣetán láti pé kó pè lẹ́jọ́ àtàwọn olóyè rẹ̀. Ó yẹ ká jókòó ká ṣèwádìí ṣé bíbí ire ń bẹ lára rẹ̀. A ò ní time láti lè béèrè eléyìí bí kóòtù náà náà kábi tó fẹ́ yanjú rẹ̀, Ọlọ́run yanjú rẹ̀ ní kóòtù. But kíní kan ni mo sọ, mo fẹ́ repeat ẹ̀ látòrí fídíò bí méjì kan tó ṣe sẹ́yìn. Tó bá jẹ́ pé kóòtù náà ti padà parí ọ̀rọ̀ yìí, ojú ó tí ń jẹ́ àwọn àgbààgbà l'Ógbómọ̀ṣọ́, yóò tí ń jẹ́ àwọn aláàfáà l'Ógbómọ̀ṣọ́, yóò sì tún tí ń jẹ́ àyímọ̀ ní gbogbo ilẹ̀ Yorùbá pátápátá. Ojú wọn ti gbogbo wọn. Ojú ó sì tún ti Supreme Council for Islamic Affairs, tó gbogbo wọn náà dá sọ̀rọ̀ yìí, àti gbogbo ẹ̀yin tẹ́ wá sí ìlú Ògbómọ̀ṣọ́ lórí ètò àlàáfíà. Ojú ó ti gbogbo yín pátápátá wípé gbogbo ilẹ̀ wà lórí àbòsí. Torí kò sẹ́nìkan nínú yín tó ti jáde pé àbájáde ìwádìí wa yìí ibi tó bọ́ sí rèé o, tó bá tẹ́yín lọ́rùn, tó bá tẹ́yín lọ́rùn, àwa sọ tọ́lọ́run bá rán wa. Àtẹ̀ntọ́ wa individually, àtẹ̀ntọ́ wa lódidi, tí ẹ ò wá rí nǹkan mú wá, tẹ wá ní ẹ̀yin dé láti la ìjà ni, ẹ ò ṣetán láti fẹ́ kẹ́ parí ìjà. Àmọ́ nígbà tẹ́ fẹ́ wá lájà òun, ẹ wá tún níbi tẹ́ tún lọ rí tì sí, tẹ́ lọ rí kìdìbọ̀. Ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run ọba. Gbogbo tẹ́dọ̀ ọba sì bẹ́ẹ̀ nìkan ṣe, ó ṣe pẹ̀lú ìbẹ̀rù Ọlọ́run ọba. Tó bá fẹ́ràn èèyàn, fẹ́ torí Ọlọ́run. Tó bá kọ̀ tèèyàn, kọ̀ torí Ọlọ́run. Má fi ìrìn àbòsí wá fi fẹ́ràn ẹ̀dá kan. Lágbájá mo fẹ́ ọ, kó wá jẹ́ pé láti ibi tó ti bẹ̀rẹ̀ pé o ti fẹ́ onítọ̀hún, ẹ̀mí àbòsí ń bẹ lọ́kàn rẹ, o ní àníyàn tí ò dá pẹ̀lú rẹ̀, tí onítọ̀hún sì wá fi Ọlọ́run tó wá fi kó ẹ, tó fi pàdé ẹ, tó wá jẹ́ pé àbòsí ló fi ṣe pẹ̀lú ẹ, Ọlọ́run ọba yóò bíyàn irrespectful of wípé ẹ̀sìn wo ni o. Ọlọ́run ni mò ń wí o. Ẹni tó lọ rí rọ́ọ̀lù tó ń bá rí Ọlọ́run lára rẹ̀ tó jókòó tí ẹ torí Ọlọ́run, tó wá jẹ́ pé àníyàn tiẹ̀ ni pé láti rí pé kò rẹ̀ jẹ́ inú fi ṣe nǹkan tó ṣe. Bọ́bá tó jẹ́ ti tayé tí ò bá mọ̀ rí ẹ, Ọlọ́run tó dá èmi pẹ̀lú ẹ, orí wa o. Ẹ jẹ́ ká wá àlàáfíà fọ́rọ̀ ìlú yìí o. Ẹ jẹ́ ká wá ìgbé àlàáfíà fọ́rọ̀ ìlú yìí. Ìsọwọ́mọ bú aṣíwájú wa, ìsọwọ́mọ yẹyẹ ara wa, tẹ́rí tá ń ṣe kiri tá ń bá ìlú Ògbómọ̀ṣọ́ jẹ́, tá lọ sẹ́yìn òdì tá lọ rí Ògbómọ̀ṣọ́ tó ń hoyé ilé wa lórí. Ó ń fi àfihàn wípé ẹni tí ń bá ń dẹ́rù nǹkan báyẹn wò ọmọ àlè ni o. Torí ojúlówó ọmọ kọ̀ọ̀kan kò lè gbé ìlú rẹ̀ lọ sẹ́yìn òdì kan lọ máa fi wọ́n ṣe yẹ̀yẹ́. Kínú rẹ̀ ó sì máa dùn kó pé ṣe gbádùn ọ̀rọ̀ tí mo sọ lánàá yìí, ká máa sọ pé a gbádùn rẹ̀. Ó kọ̀dí síta ni o, ló ń tọ̀ sínú ilé o. Tó bá jẹ́ pọ̀ mọ́ inú ilé ni, tí ẹ bá ṣe ó jẹ́ kó rọrùn fún láti taari rẹ̀ sẹ́yìn kàtàǹgá lọ síbi tó ti wá o. Ẹ jẹ́ ká wájú pa àlàáfíà pẹ̀lú ra wa. A ò bẹ̀rù Ọlọ́run pẹ̀lú lágbájá mọ́ sọ̀rọ̀, lágbájá lọ ṣe sùúrù. Ẹ má sọ̀rọ̀ kóòtù o. Ọ̀rọ̀ kóòtù làwọn sọ yìí. Ẹ dákẹ́ ọmọ ìwòran o. Àwọn ṣe propaganda lábẹ́nu. Ẹ gbọ́dọ̀ wí kankan o. Wọ́n yẹ̀yẹ́ ọba ìlú. Èwo lẹ fẹ́ ká ṣe ń bẹ̀ kan dákẹ́ láti pé kán mọ yẹ̀yẹ́. A sì sọ fún yín títí pé ẹ ò lè rí ever rí àlàáfíà mú wá fún kinní yìí lópin ìgbà tó bá jẹ́ pé ẹ sì tún wá dákẹ́ pé ẹ má jẹ́ ká sọ̀rọ̀ ọ̀rọ̀ títẹ̀sìn mọ́. Àmọ́ bá torí pé ó jẹ́ Kristẹni àfi ká gbógun tì í. N tó ń ṣẹlẹ̀ pẹ̀lú ní àjò yìí nìyí.
àwọn míì gbógun ti ń tọ́ wà nílẹ̀ torí pé kábíyèsí jẹ́ kìrìsìtẹ́nì, àwọn míì gbógun ti ń tọ́ wà nílẹ̀ yìí torí pé wọn ò fẹ́ràn ilé ayé lára. bẹ́ẹ̀ ni ń tó wà bẹ́ẹ̀ nìyẹn. even àwọn míì gan láti inú ilé ayé lára láàrin wọn síra wọn ò fẹ́ràn ara wọn, ẹni kò fọ́ọ̀sì wọn, kò sírù ìdílé tírù rẹ̀ ò kí ń sí. ṣé ìran Yorùbá ló dáná bí kò ní Mẹ́kà ni báwọn ọ̀ràn rẹ̀ ní ìdílé ibo ló pé ti lágbára nínú àwọn tó ti gbógun tẹ́ bínú ìdílé wọn ni kò jẹ́ tí ilé ayé lára gbọ́dọ̀ jẹ́ tuntun pé èèyàn ṣe báyìí. ó ṣẹlẹ̀ nígbà ayé Ànábì Muhammad sallallahu alayhi wa sallam pàpà, kí ló fẹ́ jẹ́ tuntun? sànàbí òru ṣé kò rú là, ṣé kò rú já tó fi kó lé bàbá ẹ̀ tó fi gbàgbó míì lọ? mò ń rọ̀ wá ni ẹ jẹ́ ká wà láàfíà fún ìlú wa, ọlọ́ọ̀bà kò ní bà nǹkan wa jẹ́. irú àwọn write-ups báyìí kò sí nǹkan míì tí mo mú wa ju pé kó mọ dá wàhálà lẹ̀ lọ. ọlọ́ọ̀bà kò ní sọ wàhálà kalẹ̀ fún wa nílùú wa, ọlọ́run yóò jẹ́ ká gbọ́ra wáyé. àníyàn tèmi kọ́lọ́ọ̀bà kò fi bí mi. mo wá bẹ ọlọ́ọ̀bà fún brọ́dà mi Tajudeen Ayeleru Òkúmègbò Pàkòyí, kọ́lọ́ọ̀bà kó bá wa dẹlẹ̀ fún wọn. àníyàn wọn tán ní fúlù Ògbómọ̀ṣọ́ bó ṣe wà lọ́kàn wọn tán fi jáde láyé, ọlọ́ọ̀bà yóò bá mi fi dùn wọ́n nú, yóò rí bọ́n ti ṣe ń fẹ́. àdúrà tí wọn náà tán fi sílẹ̀ fún àti tó tún máa ṣe torókù náà máa ṣàdúrà fáráyé táwọn náà tó máa ṣe fún wa. ọlọ́run jẹ́ kí tiwa kọ́ mọ́ bá wọn, ọlọ́run jẹ́ kí tiwọn náà kọ́ mọ́ padà lẹ́yìn wa. ọlá bíbí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, ọlá la hawla wala quwwata illa billahi al-azim. àlàáfíà fẹ́ ní kọ̀ọ̀kan wa. Assalamu alaikum warahmatullahi ta'ala wabarakatuh.